ọba Èkó rí lọ́n kó múra o. Ridwan Akínolúwa kan náà. ọba wa lẹ́kọ̀ọ́ kó múra. kó má bàa jùlọ. tọ́. wọ́n sì pé lè máa káṣọ ọ̀nù yàrá. irọ́ o. ẹni wọ́n tiẹ̀ sí lọ́rùn gan ìjà ká. abọ. bí kò bá múra dáadáa abọ pátá lídìí rẹ̀. ọba sọ bàbá ọba tó yọ múra kó má bàa jí lọ. kí Ọbásanjọ́. Fúlàní ń bọ̀ nílẹ̀ Yorùbá o. oníbọ́ọ̀lù kan máa tó wó. ààrẹ wàásù sẹ́nẹ́tọ̀ ẹ múra lẹ̀. ìjì ò lè dọ́dọ̀ àwọn olóṣèlú. sọ pé kílé tí o kì í ṣe ọmọdé yìí. ìjì ó ń gbóná ọlọ́mọ ọmọ ò ń gbóná kó jọ̀dọ̀ ló máa kọ́ yà lẹ́sì. ó máa kọ́ rúmọ̀ ń pálọ̀ tí wọ́n. ẹ̀yin olólùfẹ́ wa ẹ lọ fọkàn balẹ̀ ẹ bá wá nǹkan fìdílé ẹ wò lórí ètò lónìí ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó máa kọ́ yín lọ́gbọ́n tó sì máa mú kólúkúlùkù jókòó kó tún jókòó kẹ́ ẹ lè bá a mọ̀ kí ni pé ewu tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ wo bàbá tẹ́ ẹ máa gbóhùn wọn yìí bàbá là ń pè ní bàbá aládùúrà ọba ẹ̀rí one tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Ìtàrónbí James tí ànagijẹ wọn àbí àpèjá orúkọ wọn tún ń jẹ́ bàbá Masunkunmo ti ìjọ ọlọ́mọ wẹ́wẹ́ léyìí tí ọ̀pọ̀ èèyàn sì mọ̀ wọ́n tí wọ́n mọ̀ wọ́n sí IKP ìyẹn ni pé invisible kùkùté prophet. ẹ kúkú jẹ́ ń sọ pé bàbá invisible kùkùté prophet. bàbá yìí kùkùté ni wọ́n lóòótọ́ o invisible ni wọ́n pẹ̀lú. ẹ wá farabalẹ̀ wá gbọ́ nǹkan tí wọ́n náwọn rí. bàbá ní àwọn rí ìjì látọjọ́ tí àwọn ti dáyé tí wọ́n sì ti lọ́jọ́ orí wọn tí wọ́n ti ń wọ 80 years lọ pé àwọn ò tí ì rí irú ìjì bí irú eléyìí rí. wọ́n ní ìjì tó wọlé tó gbé ọmọ lórí bẹ́ẹ̀dì ẹ gbọ́ ìjì tó bọ́ṣọ lọ́rùn èèyàn tó bọ́ súùtù dànù. wọ́n ní ìjì tó yọ ìgò ojú èèyàn ìjì tó ń gbé mọ́tò tó ń gbé aeroplane kódà ìjì yìí gbé ọkọ̀ ojú irin ó gbé mọ́tò akilẹ̀. nínú ètò tẹ́ ẹ fẹ́ wòye ẹ dákun ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá mi farabalẹ̀ gbọ́ ètò yìí dáadáa. bàbá yìí wá sọ pé àwọn ìkàn ìlú kan ń bẹ ní àwọn tó yẹ kí a máa ta tó jẹ́ pé tó o bá wo fídíò yìí tó o gbọ́rọ̀ bàbá yìí tó o sún síwájú a lè mọ ẹni tí ó kàn o torí inú àwọn èèyàn ìkàn ìlú ara wọn ni bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wà, ara wọn ni Professor Bánjí Akíntóyè wà, ara wọn ni bàbá Ọ̀nìrìṣà wọn wà. ẹ wo bàbá yìí sọ̀rọ̀ ẹ máa tún gbọ́ dáadáa nínú ètò tí máa gbé wọn fídíò wọn ni máa gbé wọ̀nyí láàrin bí 30 ìṣẹ́jú àti díẹ̀. ẹ farabalẹ̀ gbọ́ bàbá níbi tá a retí igi gbígbẹ kówó igi tútù ń wó pé ìlú ń gbọ̀n jẹnẹjẹnẹ. wọ́n ní kí orílẹ̀-èdè Yorùbá ó múra pàápàá àwọn ọmọ Yorùbá nípa àti ìríjà Fúlàní ni wọ́n ń bọ̀. kí la máa ṣe kí lọ́lọ́run ní á ṣe? Ọlọ́run fi solution síbẹ̀. bàbá ní ká gbàdúrà fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ká gbàdúrà fún bàbá Bánjí Akíntóyè àti gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n fẹ́ Yorùbá Nation torí pé àwọn alágbára kan àwọn kan wà níbì kan tí wọ́n ti ń dá ní ọ̀tẹ̀. àtẹ̀yìn tẹ́ ń ṣọ̀tẹ̀ wọ́n fún yín ní kìlọ̀. ẹ dákun ẹ̀yin ọmọ ìyá wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri tẹ́ ẹ fẹ́ gbé ètò yìí tàbí tẹ́ ẹ ti ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ ṣe nǹkan kan fún wọn ẹ bá wa pín fídíò yìí ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tọ́rọ̀ kàn. wọ́n ní kí bàbá wa Ṣẹ́gun Ọbásanjọ́ ọba Èkó Rilwan Akínolú Ọ̀nìrìṣà àti Ilẹ̀ Ifẹ̀ bàbá wa Tinubu Ibrahim Gbàdàmọ́sí Babangida ṣe ń kà wọ́n àtàwọn èèyàn bẹ́ẹ̀ lọ. wọn ṣàìsọ nípa bàbá wa wòlíì pásítọ̀ àgbáyé ni tìjọ rìdíìmù pásítọ̀ E.A. Adébóyè David Oyèdépò àtàwọn ìránṣẹ́ Ọlọ́run kàǹtàkàǹtà láì gbàgbé àwọn àlàájì àwọn àfáà àwọn ṣéwù Ádámọ̀ Lágége. ẹ dákun wọn nítorí pé wọ́n sọ pé ìjì yìí jà débi pé
ó wọnú ẹ̀sìn. Ìjì yìí jà ó gbé oníbọ́ọ̀lù lọ, ọ̀kan nínú àwọn oníbọ́ọ̀lù àgbáyé ní ọmọ Nàìjíríà, ọ̀kan nínú àwọn olórin takasúfè ní o, Fuji music ní o, Christian music ní o, Islamic ní o, ohun yòówù tí ìbá jẹ́, débi ẹ̀yin oléré orí ìtàgé ẹ wá gbọ́ o. Ní ìfẹ́ pẹ́ lórí atótónu torí mo fẹ́ kẹ́ ẹ wọlé tọ̀ bàbá sàn án kí wọ́n ó sì gbé e kalẹ̀ fún wa kí gbogbo wa máa gbọ́ live interview yìí bí bàbá ṣe sọ láàrin ìṣẹ́jú díẹ̀ sásìkò tá a wà yìí lọ̀rọ̀ yìí jáde. Ìgbà wọ́n pè wá pé eléyìí báyìí lolúwa tún sọ o, ká wá gbé ìfáyé ọ̀nà pọ̀ ṣùgbọ́n a ní a gbọ́dọ̀ lọ. Gbogbo ènìyàn ló gbọ́dọ̀ gbọ́, ẹ dákun ẹ bá mi pín ẹjọ́ dé ọ̀dọ̀ gbogbo ènìyàn, má sún síwájú o, rí i pé o wo ètò yìí dáadáa kó o sì rí i pé o kọ́mẹ̀ǹtì o sì láìkì ọtẹ love o share kí gbogbo ènìyàn gbọ́ kí lohun tó máa ṣẹlẹ̀. Ìjì eléyìí ibi tó lágbára dé, wọ́n ló gbé ẹja nínú odò. Ẹ ti rírú ìjì bẹ́ẹ̀ rí, ẹ fi mọ̀ wípé bàbá wòlíì tá a sì ń sọ̀rọ̀ yìí, invisible kùkùté prophet, ká tó ṣe protest ẹ má jẹ́ ń tàn yín ni bàbá ti sọ yìí pé orílẹ̀-èdè kan máa wọ orílẹ̀-èdè Nàìjíríà, ṣọ́wọlé àbí ọ̀wọlé, àsíá Russia wọlé ní north náà. Bẹ́ẹ̀ ni àsíá Russia ọ̀wọlé ní north. Kí lẹ tún fẹ́? Ẹ gbọ́ mi àbẹ́ ẹ gbọ́ mi dáadáa, ẹ tún mi gbọ́. Àsíá Russia ọ̀wọlé nílùú north. Bàbá ti sọ yìí pé protest ò ní lè nílẹ̀ wa bí àti ilẹ̀ Ìgbò, ṣùgbọ́n lọ́hùn-ún ẹ̀mí èèyàn ó sùn, ẹ̀mí ò sì gbọ́dọ̀ sùn, ẹ̀mí sùn. Ẹ wo, ẹ má jẹ́ ń dà yín láàmú jìnnà, ẹ má jẹ́ ń fi àkókò wa ṣòfò. Ẹ dákun tẹ́ ẹ bá wá fẹ́, torí mi ò fẹ́ dá sọ̀rọ̀ yìí mọ́ títí tẹ́ ẹ fi farabalẹ̀ gbọ́. Ẹ wá tẹ́tí kẹ́ ẹ gbọ́ kéde pàtàkì yìí. Bàbá Masunkunmo ní àjọ̀dún tí wọ́n fẹ́ ṣe ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, àmọ́ tó bá ti on the 28 wọ́n fẹ́ lọ ṣe ìpínfúnni fún àwọn ọmọ aláìní ìyá aláìní bàbá. Bákan náà tó bá di on the 29 wọ́n á fún àwọn opó lóúnjẹ. Tó bá di on the 30 wọ́n á fún àwọn tí ó nílò ìgò láti fi kàwé bí irú wa yìí náà àti irú yín tẹ́ ẹ bá nílò. Ṣùgbọ́n wá fẹ́ ṣe ìrànlọ́wọ́ tàbí ó fẹ́ pe bàbá fún àdúrà àbí ìtọ́ni àbí bóyá ìṣòro kan ló ń kojú ẹ tó nílò àdúrà fún, àìrọ́mọbí, àìníwèé ìgbélú, mo fẹ́ travel jákulẹ̀. Ẹ wo Ọlọ́run bàbá tí wọ́n bá fi ewu gbàdúrà fún wọn, dá mi lójú pé ayé rẹ ò ní rí bákan náà mọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wà lójú àwòrán yìí, ẹ pè bàbá kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-230-74809 tàbí 080-340-33804. Bàbá invisible kùkùté prophet òun lẹ́pẹ́. Ẹ wo, ẹ jẹ́ ń fà yín lé bàbá Masunkunmo lọ́wọ́ kí bàbá ó yànnàná ètò ìjì tó jà tó gbọ́ba àgànyìn. Eléyìí ọba àgànyìn nìkan kọ́ o, wọ́n ní yóò gbé. Ọ̀yá bàbá ẹ gbóhùn òkè. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ mà káàbọ̀ o. Bàbá a tún kí yín ló kọ gbogbo àwọn olólùfẹ́ wa tó ń gbọ́ yín pátápátá. Wọ́n mà ṣeun, ẹ ṣé o. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún wa ṣáájú bàbá, mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti nǹkan kí lẹ sọ pé yóò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ mọ̀ pé àdúrà rọ̀ pa Christian. Ọlọ́run máa bá wa lọ o. Àmín. Tẹ̀lé wa ká lọ. Àmín. Ṣàánú wa, ṣàánú orílẹ̀‐èdè yìí. Àmín. Jésù lọ wa. Àmín 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 lórúkọ Jésù. Olótú. Bàbá. Ìjì ńlá máa jà. Ìjì ńlá ó jà. Àmì olóko, mo sọ fún yín ní ìgbà tá a ṣe ọ̀sẹ̀ kan pé kí náà ti wẹ̀ House of Assembly àti rep gbogbo ẹ̀. mo sọ ní àrẹ. Bẹ́ẹ̀ ni. Tí rí nǹkan kan. Àìrí kankan. Rárá o. Tọ́. Ṣẹ́rí mo fẹ́ kán ṣe bàbá Bọ́lá Tinubu. Fúlàní ń bọ̀ nílẹ̀ Yorùbá o. Fúlàní ń bọ̀ wá lẹ̀ Yorùbá. Fúlàní kò kéṣekéṣe ra ń rí.
kàsàkàsà ń bọ̀. ìjẹ́ bàbá késekése yóò. ṣé rọ́jò yìí kò rọ̀ yìí òjò yìí kò rọ̀ yìí ṣe báwọn àrómi ládùúgbò wa àwọn Fúlàní ń kó màálù bọ̀ pé wọn bá máa dáre máa dá wọn bá máa dá káwọn lọ fáwèrè lọ́yàn ẹ máa múra yín Yorùbá ẹ má sùn o kán má sùn. àrí wọn ń ṣí gúbọ̀ torí kó bá máa yá kò ní kó máa tó bóṣù kí ni ọdún ẹnì sọ oúnjẹ wọn lókè ọ̀hún ẹranko wọn ò ní ro oúnjẹ jẹ ẹdàn pé ẹranko bẹ́ẹ̀ ó sàn jọ mọ́ wọn lọ. bẹ́ẹ̀ni. bá a wá àwárẹ èèyàn sàn jọ ẹranko ẹranko sàn jọdọ wọn ti bí tá à ń wí yìí Fúlàní ń bọ̀ ẹ̀kọ́ lẹẹkọ orúkọ mi tì í. Fúlàní ó kógun wọlé Yorùbá. bíbá apá rẹ Ọlọ́run àjẹkápá Yorùbá ká. Ọlọ́run jẹ́ kápá wa ó ká. Ọlọ́run jẹ́ ká ọ̀tẹ̀ yà ń ṣe yìí àwọn kan tó ti ń pílànà wọn tó ti ń pètè ọ̀tẹ̀ kẹ. nínú ìran Yorùbá báyìí. nínú ìran Yorùbá wọn ti ń kóra wọn jọ. tán tún ń pètè ọ̀tẹ̀. tán ń pètè ọ̀tẹ̀ wọn ń bí pébìrìkòló pébìrìkòló. wọn àdẹ mọ̀ pé wọn bá dálé apá wọn kò ní í ká. àwọn ìdẹ ń kójọ yọ ń lò wọn wá o. táwọn olówó tán rò pé kó bá dàgbà àwọn máa bó lówó lọ ó lóun máa fi ọkọ̀ ojú òfurufú ẹ̀ lẹ̀ á sá kàbàkàbà Fúlàní ń bọ̀ wá sílẹ̀ Yorùbá báyìí. ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ làkúrò lẹ́kọ̀ọ́ Fúlàní ń bọ̀ o wọn bá dẹ̀ máa dá wọn bá máa gbára wọn fún un bá bọ̀. ìyẹn ni pé ká máa pe olóyè Sunday Igboho àti gbogbo àwọn tó kàn àbí báwo. ó sàn kí bàbá Ọọ̀ni tètè yà pé Bọ́lá Tinubu. ìyẹn Ọọ̀ni ọ̀fúnfẹ̀. àti ọba Rilíwáànù ọba Èkó. àtàwọn lẹ́ẹ̀kan ọba. kí kẹ bá kọ̀rọ̀ mi dànù. ọ̀rọ̀ rẹ máa kó dànù kú lè kó mi dànù. láéláé. lè kó mi Fúlàní ń bọ̀ o. àjẹ́ pé tán bá dé wọn ò délẹ̀ Ìgbò náà wọn á káàkiri gbogbo Nàìjíríà ní àbíbá. ìtọ́kàn mi rè mọ́ ń sọ o. Fúlàní ń bọ̀ àwọn ọmọ Yorùbá kan tí ń gbàbọ̀dì lọ́wọ́lọ́wọ́ báyìí. báwa tẹ́ bá pẹ́ ńlá mú wọn àwọn ọlọ́tẹ̀ á ti pè wọ́n pé wọ́n ń bọ̀ o kẹ́ múra lẹ̀. ṣùgbọ́n àwọn ìbádìtẹ̀ máa bálẹ̀ lọ o. bẹ́ẹ̀ ni. torí Kórà àti Dọ́tánì. pẹ̀lú Àbíráhámù. wọn ò rí nǹkan mú o ṣé wọ́n wọnú ilẹ̀ o. bẹ́ẹ̀ ni láàyè. pàrìpà. Yorùbá ẹ jàwọ́ kúrò náà tẹ̀ ẹ fọ̀tẹ̀lẹ̀ bíríkì sílẹ̀ kí n ṣe yín gan ẹ ti bẹ ọ̀tẹ̀ kò sí o gbọmọ Ọlọ́run bá ti wà ọmọ ètò gbọ́dọ̀ wà níbẹ̀ o. bẹ́ẹ̀ni ọdẹ bàbá lórí àwọn ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pẹ̀lú ọ̀rọ̀ ìjì lórílẹ̀-èdè Nàìjíríà. ìjì ń bọ̀. mo fẹ́ béèrè ìbéèrè kan sà irú ìjì wo ṣé àwọn ìjì tí máa ń jà tá a máa ń bomi sí táwọn láyé àtijọ́ àbíbò. ọmọdé ń ṣe ìjì eléyìí máa káṣọ ọnú yàrá. irọ́ o. ẹni wọ́n tiẹ̀ sí lọ́rùn gan ìjì á ká. abọ. bí kò bá múra dáadáa abọ pátálì rẹ̀. bàbá Ọbásanjọ́ múra kó má bàa jí lọ. kí Ọbásanjọ́ múra. kó má bàa jí lọ. Ọbásanjọ́ nìkan àwọn yòókù kan. kí nílé ọba Èkó nílò à ń kó múra o. Rídíwáànù Akínolúwa kan náà. ọba wa lẹ́kọ̀ọ́ kó múra. kó má bàa jí lọ. tọ́. wọ́n sì kú bàbá o. ẹni kí ọba Rídíwáànù ọba Èkó lówó Èkó kí wọ́n múra. kí Bọ́lá Tinubu múra. kí bàbá wa Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. ẹ bọra òwú. gbogbo òǹdù. ìjì lágbára jù ẹ bàbá ìjì máa wà gbolé àwọn eléré o.
àwọn òṣèré Ọlọ́run gbọ́kẹ́ bí àwọn onífújì. àtàwọn onífújì àtọ́rẹ́ rí ipa orí ìtàgé kan tí ń gbọ̀n orí ìjìmọ̀ àdé wọn gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wá lọ bájì lọ ó máa dágbà àwọn olóṣèlú ó máa dọ̀dọ̀ àwọn ẹlẹ́ran o àwọn ẹlẹ́ran máa kọjú ìjà síra wọn ní àwọn alápàtà rẹ̀ alápàtà ó yé mi. àrẹ wọ́n máa kọjú ìjà síra wọn. lẹ́gbẹ́lẹ́gbẹ́ bẹ́ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni nítorí ìjì ńlá ni nítorí ẹ̀ṣẹ̀ ti dójú ẹ̀ o mo sọ níjọ́ sí wọ́n máa pa ọmọ kan máa pa o. wọ́n sì pa. wọ́n ti pa kẹ́ ẹ ìyá rẹ̀ ń gbèjì bọ̀ ẹ̀yin house of rep house of senator ẹ múra lẹ̀. ìjì ò lè dọ́dọ̀ àwọn olóṣèlú. sọpọ̀ gẹ́lẹ́ tí o kì í ṣe ọmọdé yìí. ìjì ó ń gbóná ọlọ́mọ ọmọ ò ń gbóná kó jọ̀dọ̀ ló máa kọjá lẹ́sí. ó máa kọrú wọn pálọ̀ tí wọ́n. á dọ́dọ̀ àwọn gómìnà náà. lẹ́sí ń jẹ́ gómìnà níwájú ìjì ń bọ̀. àádọ́dọ̀ ìyàwó wọn mọ́kọ amúyàwó mi afọ́kọ́lá mọ́kọ mi. ọmọ yẹn gbé pamọ́ ìjì máa débẹ̀. tọ àwọn kan lè dáre àwọn kan lè sá lọ ó máa dọ́dọ̀ Babangida. èèpà. ọ̀rẹ́ ó máa wọ́pọ̀ tó ń yọ lọ́run dárúkọ rí mi pọ̀. kò lè dọ́dọ̀ àwọn ará oníṣọ́ọ̀ṣì. ó máa dọ́dọ̀ bàbá Adébóyè. ọ̀rí kí ìdájọ́ máa bẹ̀rẹ̀ mo ṣe máa ti bẹ̀rẹ̀ ilé Ọlọ́run ni. bàbá ìwà lọ́nà Ṣàngó ẹ̀ kó múra kó má bàa jì lọ. torí mo tẹ́ rí i pé ó ń lọ lójú ọ̀nà. ìyẹn bàbá Adébóyè. bàbá tó wà ní ọ̀nà wínà. ok David Oyedepo. atẹ́gùn bọ́ kóòtù lọ́rùn rẹ̀. èèpà. kóòtù tó wọ̀ sọ́rùn. atẹ́gùn bọ́. mo rí bọ́ atẹ́gùn bọ́. èèpà. iṣẹ́ atẹ́gùn yọ jíkítà Adébóyè ń fi sójú. lọ́yọ̀ sọnù. ó yọ sọnù àárẹ̀ ìjì lágbára ẹ̀jẹ̀ àkórà wa jọ kó má jà. ká ṣàmúra Fúlàní ń bọ̀ ká múra Babangida múra ìjì ń bọ̀. Fúlàní náà ni Babangida tẹ́lẹ̀ ìjì tó lè gbé òun. kí olórí ìfìjọba lẹ̀. Muhammadu Buhari. Buhari àrí ọmọ ohun tó èsì nǹkan Buhari wọn ìjì ti káṣọ. ìjì ti káṣọ tiẹ̀. àrí bí ó ń jẹun báyìí mo rí pé ìjì kọlù. gbìm. stroke máa pọ̀ gan. stroke á pọ̀. àkíní ìrọ̀rùn lápá rọrùn lẹ́sẹ̀. òun náà ní ṣóòkì. ọmọ ṣọ́ọ̀kì. ṣóòkì. ọmọdé ẹ̀ẹ́ríran wò. ilé yìí lágbára. mo wí ìgbà kan fáwọn èèyàn kan ní kó tó di oṣù kejì ọdún tí ń bọ̀ yìí. ẹni bá ń jàjẹ́ bárun kó lọ pọ̀ lẹ́ o. torí ẹrù tó ń dìmọ́ wa lórí yìí ó pọ̀ ju ara ń ní Ọlọ́run ara ò lè yàn mọ́ o. Ọlọ́run rẹ̀ kú dára ní báyìí. pé ẹrù yìí wá pọ̀ lórí àwọn èèyàn. ẹrù yẹn ò lè rú àwọn lè jẹ́ kọ́mọ wọn rù. ẹ ríran wò Olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi. àwọn gómìnà ńkọ́. a ní lè sì ń jẹ́ gómìnà a ní ìjì máa káṣọ lọ́rùn wọn. a gómìnà mi máa sáré ṣé wọn máa sá kàbàkàbà wọn nínú lé ìjì rẹ máa lé wọn. ìjì eré. ṣe jì ọ́n bomi sí. Ọlọ́run ti bínú wọn rè wọn lè wá nípa rẹ o. Ọlọ́run ti bínú House of Rep House of Senate House of Governor. house yòówù tí ìbá jẹ́. ìbá jẹ́ House of Paul ó máa dọ́dọ̀ oníbọ́ọ̀lù náà ó máa dọ́dọ̀ oníbọ́ọ̀lù ẹgbẹ́lé gbọ́. oníbọ́ọ̀lù kan máa tó wó. àwọn tó ń gbá bọ́ọ̀lù náà. wọ́n máa tó wó ẹnìkan ní wọ́n máa tó wó lókìkí wọ́n máa wó. bẹ́ẹ̀ni eléré kan máa ṣubú yakata lójú àgbòrò máa ṣubú. eléré nǹkan rírẹ mo wí o. ó yé mi àbí àwọn onífújì oníjùjú onítàkasúfè. ìwé òun kò jẹ́ ìbọn bá ní nǹkan lójú lọ ìjì tirẹ̀ máa dé. tí ó ti ṣubú yakata. wòlíì bá sọ̀rọ̀ kò bá ṣe ṣe Ọlọ́run rẹ̀ náà o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìyọ Ọlọ́run dẹ̀ rán mi tẹ́ẹ̀nà rán sí bá lè wẹ̀bẹ̀ kó bẹ Ọlọ́run
ó tọrọ dáríjì aláàánú Ọlọ́run o ó bẹ́ẹ̀ lè ni. gbó fọdá o kí Ọbásanjọ́ bàbá Ọbásanjọ́ rí àánú gbà o kí Babangida rí àánú gbà o olówó Èkó ẹ tọ́jú ilẹ̀ o. kí wọ́n tọ́jú ilẹ̀. ọ̀rẹ́ orú ya ń ṣe káàkó fi mọ́mọdé orú ẹ̀ máa parẹ́ wà. ó máa parẹ́. ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé tẹ̀ ń gbọ́ wa nírú àsìkò tá a wà yìí ohun bàbá wa lẹ̀ tí ń gbọ́ yìí o bàbá Masunkunmo tí gbogbo èèyàn máa ń pè wọ́n nígbà ìwé wọn wá ní bàbá IKP invisible kùkùté prophet. bí bàbá ṣe ń sọ nígbà tí wọ́n wà léwe orí tí wọ́n fi ṣèwé kọ̀màkú ọlọ́run bàbá ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní ìjì máa jà lálà máa lù àkùtùkù àhù. àmọ́ ká tó máa tẹ̀síwájú mò ń bọ̀ ná orúkọ tẹ́ ẹ mọ̀ wọ́n sí ni bàbá Masunkunmo wọ́n wá ní àwọn ìpàdé kan àbí ká pè ní ètò tí wọ́n máa ń ṣe lọ́dọọdún prógráàmù ẹ̀ẹ̀kan lọ́dún ni eléyìí tí wọ́n fi ṣayẹyẹ pé wọ́n ṣe 47 years nínú iṣẹ́ olúwa tí yóò wáyé ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ìyẹn ní September 1st ní ayẹyẹ ó wáyé àmọ́ láti ọjọ́ kejìdínlógún oṣù tá a wà yìí ní ètò ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n á kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn aláìníyàá ọmọ aláìní baba láti fún wọn lẹ́bùn bó bá dọjọ́ kejì wọ́n máa ṣe ìpínfúnni fún àwọn opó àtàwọn ọ̀ràn tí ò ní baba ọjọ́ ìkẹta tí í ṣe 30 ọjọ́ nìyẹn á fẹ́ bọ́ sí àbí 30 ọjọ́ ọjọ́ yìí ni wọ́n fún gbogbo àwọn ènìyàn ní jíjí ojú kì í ṣèjọba nìkan ní pínfírí jíjí ojú ní inú ìjọ ọlọ́mọ wẹ́wẹ́ ti ìjọ bàbá wa ọlọ́mọ bàbá Masunkunmo invisible kùkùté prophet àwọn náà ń fún àwọn èèyàn ní jíjí ojú bàbá wa dọjọ́ Sunday tí ṣọjọ́ kìíní oṣù kẹsàn-án òun láyẹyẹ ó wáyé bàbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá mo wá wùn ẹ́ lọ́kàn láti ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ láti dìde pé bàbá yìí bí wọ́n ṣe dàgbà tó tí Ọlọ́run sì ń bá wọn sọ̀rọ̀ tọ́lọ́run ń lò wọ́n bóyá Ọlọ́run ti lò wọ́n fún ọ rí àbí wọ́n sì fẹ́ kọ́lọ́run ó lò ọ wá fẹ́ ṣe ọrẹ kan fún Ọlọ́run tàbí wọ́n fẹ́ pè wọ́n fún béèrè àti àdúrà ìtọ́sọ́nà lórí ohunkóhun tó ń kojú rẹ bóyá ò lálàkàlà ó fẹ́ gbàwé ìgbélú ó fẹ́ òun wá ọmọ gbogbo ẹ̀ rọrùn ló já sí lọ́dọ̀ Ọlọ́run bàbá Masunkunmo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kó o pè lọ́gán 080 230 748 09 080 230 748 09 tàbí 080 340 33 804 080 340 33 804 nọ́mbà yẹn náà sì wà lójú ìwòran yín ẹ pè kan nínú àwọn nọ́mbà yìí bàbá ó gbé wọn ó sì bá yín sọ̀rọ̀ ẹ já máa tẹ̀síwájú lórí ètò bàbá gẹ́gẹ́ bí bá a ṣe ń padà sọ́dọ̀ bàbá wa bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé báyìí lolúwa wí ìjì ọjà lálàá olùwà kùtùpọ̀ màhò kí wàá ní ọ̀nà àbáyọ àbí òsí torí ẹ̀yin àgbàlẹ́bọ̀ ẹ ní kò sí ohun méjì tí ń ba àgbà nínú jẹ́ bí ifá tá a dá tẹ́wọn ní òlé tutù kí wàá lè tutù ìjì yìí àbí kásá pé gbogbo èèyàn ṣàmúra lẹ̀ fún ìjì ni. ṣé rí ilé ìgbà bàbá wo lọ́wọ́ ń lọ kí gbogbo wa gbàdúrà àwẹ̀ ọjọ́ mẹ́ta torí ìjì yìí wá o. torí ìjì yìí ni. àdẹ̀gbà àwẹ̀ lọ́jọ́ yẹn. ok. iṣẹ́ àfi ṣe yẹ̀yẹ́. ìjì ti wá dé báyìí. ìjì ń bọ̀ pé ìjì ò tí ì dé ìjì ń bọ̀. Afawólọ́wọ̀ ṣe yẹ̀yẹ́. àfi ṣe yẹ̀yẹ́ wa. iṣẹ́ àfi ṣe yẹ̀yẹ́ ìgbà tí níwà ní ẹ̀wà àwọn ọkọ̀ gbọ̀n tòró òjò máa rọ̀. wọ́n rọrùn ń pa. òjò rèé o àfi ká bá lè gba àwẹ̀ ọjọ́ kan. tá a bá lè gba àwẹ̀ ọjọ́ kan. ká pààrọ̀ oníwà ká pẹ̀lú fún un ká ké pe Olódùmarè kó dáríjì wá.
pé kó dáríjì. bẹ́ẹ̀ bá wa o. pé bóyá Ọlọ́run lè yọ́nú. Ọlọ́run wa ó bá lóhùn òṣèmọ́ darí ilé ọlọ́pàá ìṣòro ẹ̀ fún. kò sí. ó bá lóhùn máa ṣe ọlọ́pàá ìṣòro ẹ̀ fún. kò sí. àwọn ìsọ̀rọ̀ pé lágbájá ò ní wọlé ó dẹ̀ ti wọlé wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. bẹ́ẹ̀ni. ṣáwọn rè sọ̀rọ̀ ìbọ́lọ́run rè sọ̀rọ̀ wọn. èyí mi náà ń sọ ẹ̀ màá fi mí ṣe yẹ̀yẹ́. àájì máa jà kí bàbá Bọ́lá Tinubu múra. èmi ń rọ̀ wọ́n pé kí wọ́n jẹ́ kí Yorùbá gbòmìnira lọ́tẹ̀ rẹ̀. kí n gbọ́ yín bàbá. kí bàbá Bọ́lá Tinubu àtàwọn ọba ilẹ̀ Yorùbá yìí so mọ́ wọn ni kó má ṣe é. àwọn èèyàn kan wà nídìí ẹ̀ ṣe Bọ́lá Tinubu nìkan rẹ̀ ń pàṣẹ. bẹ́ẹ̀ni. ṣóhun bí Kaba ṣe wà ní ilẹ̀ Haúsá ní Kaba àwọn Yorùbá kan náà wà. kan ní kò ní ṣeé ṣe. mọ ojú àgbàre ó sàn jẹ́sẹ̀ àgbàre o. bàbá Bọ́lá Tinubu kì í tẹ́yìn ká kó máa fọ́ bòkẹ́. mo dẹ̀ máa fẹ́ gbogbo àyìn bẹ Ọlọ́run fọ́mọ. máa fún ọ lọ́jọ́ kan yà máa jọ yà sí mímọ́. tí gbogbo yín máa jókòó pátá. ibikíbi tí ẹ bá wà lẹ́tọ̀ lékìlẹ̀ tí máa sọ ọjọ́ náà yín tó láti kú bí ọjọ́ mẹ́rin máa sọ fún yín ká lè gbàyè ń bí iṣẹ́ yín. kájọ aképọ̀ lọ́rùn kẹ́ wá mọ̀ pé ènìyàn gbàgbé Olúwa rántí. gẹ́gẹ́ bí orúkọ yín. èmi náà ń pè ní invisible kùkù tí bá mo ṣẹ̀ṣẹ̀ dìde tí mo wà ní Ṣàngó Òde wa. invisible kùkùté. tí n bá pé lè máa lóyún kó tó oṣù mẹ́ta ó máa lóyún. báwa ń gbàgbé aràn tó pè mí lọ́mọ wẹ́wẹ́. nígbà òyà mímọ̀ orúkọ yìí máa jẹ́ tán. ọdún pè mí ní bàbá Masunkunmo. ẹ ká lọ múra lẹ o ẹ̀yin àgbààgbà ọba ẹ lọ fi inú ṣónú ẹ fi kùlùkù o kẹjẹ kí Yorùbá lọ o torí tẹ bá jẹ́ pé áńgẹ́lì rẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa mú wa yọ ìjì ajá o ájúru tí mo ń rí o. ìjì ọjà. ájúru tí mo ń rí bá rí rẹ̀ jẹ́ ilẹ̀ Egypt Ọlọ́run tó máa ń sọ mí dẹ̀jẹ̀ fún yín ẹ jẹ́ kí Yorùbá lọ o. kómi ó tó dẹ̀jẹ̀. kómi àrẹ. kí gbogbo ilẹ̀ tó kún fún ọ̀pọ̀lọ́. ẹ jẹ́ kí Yorùbá lọ o torí Olúwa ló máa ṣe etí èèyàn tó bá gbọ́ àwọn mo sọ bẹ́ẹ̀ ọjọ́ àkọ́kọ́ àkọ́sọ̀. bẹ́ẹ̀ni. iṣẹ́ ń fi mí ẹ ń gúnmú sí mi ẹ máa gúnmú sí mi kẹ. ẹ máa jágbọ̀n sí mi. ẹ máa sọ pé dey play bí àṣà àwọn ìwé ìwòyí. ìmọ̀ wí tèmi. Ọlọ́run á gbà wá o ìjì ń bọ̀. ó dórí àwọn ẹlẹ́sìn o. ó dórí àwọn ẹlẹ́sìn. ìjì yóò mọ mùsùlùmí kò mọ kiri yóò. kò mọ mùsùlùmí. ó tí o. kò mọ kìrìsìtẹ́nì. kò mọ bẹ́ẹ̀ ni. ó yẹ kó lè dá àwọn oníṣẹ̀ṣe mọ̀. àwọn èso oníṣẹ̀ṣe. àwọn babaláwo. àwọn babaláwo. olóòótọ́ ẹ wo bó ṣe rí nìkè lórí pé nígbàjá bí kàńtàfìtì wòlíì wàá sọ̀ṣẹ́ wà bẹ́ẹ̀ lóníṣẹ̀ṣe wà bẹ́ẹ̀ là ń fa wá o. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ lẹ́yìn náà tẹ́ ń ṣiṣẹ́ yìí. bẹ́ẹ̀ àkàńtàfìtì pọ̀. oníjìbìtì wà ń bẹ̀. bá wà. ṣé rọ́bà lọ́rin ìwọ̀n máa dálẹ̀ ọjọ́ lọ́wọ́ àjẹkápá rẹ̀ ká o. kí n díẹ̀. ọba kì í ṣẹ̀sìn o torí gbogbo ẹ̀sìn lọ́ba ń ṣe o. olúwo náà ti gbẹ̀sìn. ẹ má wàá sọ̀rọ̀ olúwo olóṣèlú ni. olóṣèlú lolúwo. báwa àdúrà mi ẹ̀bẹ̀ mi tó lọ́lọ́run èmi kò fẹ́ ń bá ń bàjẹ́ o. ọba ìlú lọrin ti ń òṣìṣẹ́ ọba iṣẹ́ olóṣèlú ló ń ṣe o. ìdájọ́ dẹ̀ máa tó dé o. ìdájọ́ máa tó dé. ẹ̀kọ́ lẹ̀ ìdájọ́ máa tó dé o.
ẹni wà nílé ò ní lè jáde o. Ebi wa o. Ọ̀dà bàbá káfí lè ṣe àkótán ẹ̀ torí ẹ̀yin àgbàlẹ̀bọ̀ ẹ ní bí àsúbá pé tara ẹni làá já gẹ́gẹ́ bí ìran Yorùbá orílẹ̀-èdè Yorùbá tí àwa ti wà ń bẹ̀ yìí bẹ́ẹ̀ àti ẹ̀wà lọ́ndà Nàìjíríà àwa ní ìgbàgbọ́ nínú ẹ̀dá ẹ̀lẹ́sìn sọ pé àwọn Fúlàní ń bọ̀ yìí ẹ bá ń fún olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni táwa wò láṣíwájú àti bàbá wa Bánjí Akíntóyè kí lẹ rò pé àwọn bàbá yìí lè ṣe gẹ́gẹ́ bí àmọ̀ràn tí yóò sì dọ́dọ̀ wọn lọ́gán bàbá. Ìmọ̀ràn yìí máa fún bàbá Ìgbòho Olódùmarè. Eégún ìbáyọjú rẹ̀ máa ń jó pẹ́ o. Wọ́n máa pè ìpàdé ọlọ́tẹ̀ ilẹ̀ Yorùbá ní o. Wọ́n pè ìpàdé ọlọ́tẹ̀ ilẹ̀ Yorùbá. Báwa wọ́n á pé kó wá. Orin yẹn ń kọ́ ohun ìpàwọ́ mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹwẹ́lẹ́. Wọ́n máa ṣe é hun. Á mẹ́rin ìjọba. Ẹ̀wẹ̀kú ẹwẹ́lẹ́ wa. Kó ṣọ́ra. Pé kó ṣọ́ra. Kó tó jáde. Kó yẹ̀ wò. Kó ronú sí dáadáa. Kó mí wò. Kó yọ̀ wò. Ẹni ń yọrọ ẹsẹ̀ ọ̀fadà. Kó yọ̀ bí ẹni tí ń yọ̀ rẹ̀ sí ọ̀fadà. Bá a wà. Torí kì í ṣe ọgbà ẹni tó ń pè mí lólúwa rẹ̀ máa rí ìjọba ọmọlẹ́yìn gírígírí rẹ̀ Júdásì o. Tó tẹ̀lé Jésù tó sì já kulẹ̀. Ọmọlẹ́yìn gírígírí rẹ̀ Ákánì o. Kó ṣọ́ra. Kó ṣọ́ra. Kí ìran Yorùbá wá múra lẹ̀. Ó múra lẹ̀. Bẹ́ẹ̀ àwọn ọlọ̀tẹ̀ fẹ́. Bọ́ọ̀ lọ̀tẹ̀ kọ̀ Yorùbá ti dá dúró. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Òmìnira Yorùbá ti dúró. Ó ti dúró. Ọ̀dà bàbá káfí lè ṣàkótán ẹ bá fún àwọn èèyàn ní àdúrà àti ọ̀rọ̀ ṣókí lórí ìpàdé tẹ́ ẹ fẹ́ ṣe láìpẹ́. Mo sọ tẹ́lẹ̀ nípasẹ̀ ẹni tó láyé àti ọ̀run. Ṣé ẹ rí ìpàdé yìí ń bọ̀ yìí? Ẹ bá fún mi náà lè máa kú fún àwọn èèyàn. Ǹjẹ́ ẹ bá fún mi lè máa fún wọn. Mo fẹ́ lọ fún ọmọ aláìní ọmọ náà wọ́n bá dá láìlóbìí. Àmín. Mo fẹ́ lọ fún àwọn opó ọmọ bàbá kan má sáré ṣopó àwa ọkùnrin. Ọkùnrin má sáré ṣopó ìyàwó rẹ̀. Àmín. Àwọn yóò ti kọ̀ ká lọ wá oúnjẹ fún wọn. Iṣẹ́ ńlá fi gbàdúrà kẹ́. Àdúrà ńlá fi gba olóòtú. Bàbá. Ẹni bá fi hàn kọ́bọ̀ ọlẹ̀ àdúrà rẹ̀ ń gbà pé kí wọ́n má sáré ṣopó òun. Kóun má fọ̀jú ní kóun má fọ̀ títa. A máa fún àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà yìí kò lè kàwé dáadáa. Àfẹ́ fún ọ ní kíláàsì ojú irú ìmọ̀wé sójú yìí. Ká fún ọ ní irú tó wá fi sójú. À ń lè gbèwè ní ṣọ́ọ̀ṣì, à ń lè kà á. À ń gbèwè ní skul, níléèwé wa lè kà á. Ẹ bá ṣe mí náà ẹ̀yin ọmọ gbogbo àgbáyé. Ẹ bá fún mi náà rè máa fún yàn o. Wọn kì í rà kún ogún pín o. Bẹ́ẹ̀ni ohun òkú bá filẹ̀. Wọ́n máa pín filẹ̀ rẹ̀ máa fún ọ. Ẹnìkan ń bèèrè pé ṣé mi ń dìde ni. Ẹ̀sùn ṣé mi lẹ́sẹ̀ o. Ìkan kí n dìde wa o. Bóyá bàbá kẹ́ ẹ dìde kí wọ́n rí yín o. Òwúrò mo dẹ̀ sì ń jó olódò. Mo sì ń jó. O wá fẹ́ rí jó mi lọ́jọ́ àjọ̀dún. Bàbá rè o. O wá rí jó mi. Ẹ̀yin tẹ́ ẹ ní bóyá bàbá kì í rìn bàbá ló ń rìn. Mo ń rìn o, mo ń ta pàpàpà. Bàbá ń rìn dáadáa kẹ́ ẹ lè mọ̀. Mo sì ń rìn dáadáa o. Bàbá ló ń ta kébékébé yìí. Àgbàlá mi rè o. Tó ẹ̀yin ọ̀dọ́ wo lẹ lè fò bí bàbá yìí ṣe ń fò yìí. Ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Gbogbo àgàn pátápátá lóde àgbáyé. Ẹ ní fagàn parí ọdún yìí. Àṣẹ o, àmín Jésù. Ẹ finú ṣoyún ẹ fẹ́ ìpọ́nmọ́. Àmín. Gbogbo ẹ̀yin wà nílò òkèèrè. Táwọn níwé gbèlú. Ọ̀ràn mo fi jáde kúrò nílé yìí.
ẹ jáde kúrò lóko ẹrú kẹ àmín ẹ níwèé gbèlú àmín ẹ̀yin kò mọ wá kó mẹsẹ̀ kẹ wà lẹ́wọ̀n ẹni tó dá ayé àtọ̀run ìyọ Joseph kúrò ní túbú ayọ̀ yìí kúrò ní túbú àmín 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 olómi wà Nàìjíríà inú ẹ̀wọ̀n ló wà inú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ó dẹ̀ rìn kiri inú rẹ̀ ń dùn inú ẹ̀wọ̀n afẹ́ṣẹ̀pin ìpínfúnni òpó lé ọdún yìí kọjá nígbà àwọn obìnrin tí jókòó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ aṣọ ọkọ obìnrin kan ń bọ̀ ó dàgbà náwọn òpó dáfẹ́ fún ní nǹkan tó pe olóhùn òpó rẹ̀ ń kẹ́ òpó ayé dọ́kọ̀ ẹ̀ bá dé pé lè ṣe òpó òwúrọ̀ ọkọ rẹ̀ àyè kí ìwọ ìlú dẹ̀ ṣì dá o ẹ̀rìn báyìí o. àmọ́ ní ìsìn bọ́ọ̀lù ṣe wá rí yìí kó ò ní pọ̀ lọ́dún yìí gan báyìí. àtòpọ̀ ayé àtòpọ̀ ọ̀run ẹ bá ń bá wọn gbàdúrà fẹ́ náà ẹ ní dópọ̀ ayé ẹ ní dópọ̀ ọ̀sán gan. àmín àmín. ayọ̀ra máa fi pàdé ọjọ́ kejìlélọ́gbọ̀n ra máa bẹ̀rẹ̀ à ń lọ ṣe àwọn ọmọ aláìlóbi ọgbọ̀n ọjọ́ oṣù yìí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ra máa ṣàwọn òpó rẹpẹtẹ máa gbé gbogbo ẹ̀sùn ojú ayé ẹ̀ rí ní ìṣàwó òkùnkùn kẹ àwọn ní kíláàsì ẹ̀ rí wọn rẹpẹtẹ olóòtú náà wá á gbé sí gbogbo àgbáyé tí gbogbo èèyàn rí wọn ẹ bá fún mi rè má fi pe èèyàn o mẹ́ni ìjọya pẹ̀lújọ má lọ tí o mo ní ìdìrànlọ́wọ́ yín o àwọn ṣe mo dúpẹ́ o èmi lè bàbá má sọ kú mọ́ bàbá ọlọ́mọ wẹ́wẹ́ ìgbà mo wà lọ́dọ̀ ààrẹ a máa sọ lórí IKP invisible kùkùté prophet ẹni bá mímu kùkùté ara èrò mi. bẹ́ẹ̀ ni tó ó fi hàn báyìí ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí látẹnu invisible kùkùté prophet. orúkọ yẹn kàn ń pa ẹ́ lẹ́rìn. ó pa mí lẹ́rìn see never dry bàbá nìyẹn lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ tún bá wọn pàdé láìpẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wà lójú àwòrán yín kẹ́ ẹ pè kẹ́ ẹ fi bá wọn sọ̀rọ̀ lórí ohunkóhun tó bá dàbí. ẹ má fíláàṣì mi o. ẹ má fíláàṣì bàbá Ọlọ́run wọn ò ní fi fíláàṣì yín o wọn ò sì ní fi àdúrà fíláàṣì yín ẹ̀yin ẹ pè wọ́n lórí ohun tó bá ń jọ yín tó bá ń dà yín láàmú tó jẹ́ ìṣòro yín ẹ fi tọ́ Ọlọ́run bàbá má sọ̀rọ̀ lọ́wọ́. káyí sọ̀rọ̀ máa ti sọ ohun tó ń dà yín láàmú kẹ. so ẹ fi dán Ọlọ́run bàbá Masunkunmo wò bóyá yóò jà yín kulẹ̀ àbí yóò bá yín ṣe títí ìgbà mìíràn. ó bá wọ́ ọmọ má dá pàrà lọ́dọ̀ mi kó ń wọ́ ọmọ o. wọ́n ní tẹ ọ̀bá nílùú ọmọ má sọ pé òun wọ́ ọmọ kó má bàa gba ọmọ lójijì o. tọ́ ó dàbọ̀.